kí n káàbọ̀ sí àjààbálẹ̀ mẹ́wàá látòrí ayélujára. ṣògo rẹ̀ ní kejì lórúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká àti ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olùdíje ìdíje Big Brother Naija Tacha ti fi ìtàkùn ayélujára rẹ̀ gbá ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Somto ẹni tí ó fẹ́ pa ara rẹ̀ là. Tacha ni ó fi sórí ayélujára rẹ̀ láti jẹ́ kí wọ́n bóun tètè wá ọkùnrin náà ẹni tí wọ́n sọ wípé ó ti gbé májèlé jẹ àmọ́ tí Olódùmarè dóòlà ẹ̀mí rẹ̀ di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. Somto sì wà ní ilé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká olórin ní Simi Ayadékúnlé Gold ti ṣe orin Duduke sí èdè Faranse. ó sọ wípé èyí wáyé láti ṣàjọyọ̀ ènìyàn 40 mílíọ̀nù tí wọ́n ti wà lákọsílẹ̀ wípé wọ́n gbọ́ orin náà. ó wá kọ wípé ohun tó dára ni pé kí àwọn ènìyàn gbọ́ orin tó rẹwà ní èdè mìíràn. Duduke. Là-bas, je vais te dire que j'ai hâte de te voir. Tu es le trésor que j'ai attendu. Tu le sais, combien j'ai besoin de toi. J'attends le jour où je pourrai enfin t'embrasser. Tu sais que tous les jours je prie pour toi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ awuyewuye tó ń lọ láàrin òṣèré Ìyábọ̀ Òjó àti Gbéminíyì ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ àti olùrànlọ́wọ́ pàtàkì sí Ìyábọ̀ Òjó. ní báyìí o Gbéminíyì ti ké sí orí ayélujára wípé kí Ìyábọ̀ Òjó dẹ́kun láti máa bà òun lórúkọ jẹ́ àti wípé ohun tí Ìyábọ̀ Òjó ń fẹ́ ni pé kí òun máa bá àwọn ènìyàn tí ó bá ń bájà yòdì. nígbà tí Ìyábọ̀ Òjó fúnra rẹ̀ sọ wípé Gbéminíyì ń jẹ òun lólè ó sì ń darí gbogbo owó ọjà òun sí àsùnwọ̀n ilé ìfowópamọ́ tiẹ̀. àmọ́ o nítorí màmá tó bí òun lọ́mọ tó ti sọ wípé kí òun gbàgbé ọ̀rọ̀ náà lòun ò ṣe tí fi ọwọ́ ṣìkún òfin gbé Gbéminíyì. tó say this is another one o another one lele sori orúkọ ẹ bó ṣe ń read mo ṣe ṣe fídíò abula customer sori name tó wà ń bẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje iléeṣẹ́ tó ń ta ọkọ̀ ti fi àbùkù olóròǹbó kan aṣòfin tẹ́lẹ̀ rí Dino Melaye nípa bíbèrè gbèsè àsankù owó ọkọ̀ tó fi ń ṣakọ. Dino Melaye ló fi ọkọ̀ rẹ̀ tuntun hàn lórí ayélujára tí ó sì kọ wípé bóyá ẹ sọ̀rọ̀ rere tàbí búburú máa wa ọkọ̀ yìí. kò pẹ́ lẹ́yìn náà ní iléeṣẹ́ tó ti ra ọkọ̀ ọ̀hún wípé ẹ wá san gbèsè àsankù owó tẹ́ jẹ lórí ọkọ̀ náà. ìgbìyànjú wa láti rí ẹ̀yin àti mọ́sẹ̀pè láti gbowó wa ló ń já sí pàbó. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ òṣèré ní Princess ti fi fọ́nrán fídíò bí ọ̀kan nínú àwọn òṣèré ti fi ìkọ́mínú rẹ̀ hàn lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà sórí ayélujára wípé ohun tí bàbá Ìjẹ̀ṣà mọ̀ jẹ olóyè bàbá náà wípé òun ò káàánú rẹ̀ rárá. bí a kò bá gbàgbé wípé Princess ló fi ẹ̀sùn wípé ìṣọmọ níṣekúṣe kan bàbá Ìjẹ̀ṣà tí ọ̀rọ̀ bàbá náà sì ti dé ilé ẹjọ́ gíga. ṣe rí lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí máa yẹn nǹkan tó mọ̀ ń jẹ òun ló pa òun ló ń pa lọ bó ṣe wà yẹn. mo rántí ọjọ́ kan tá a wà ní location ọ̀gá tẹ bá rántí ní Nagoya lọ́hùn yẹn mi mọ̀ mo ṣáà pé ẹ wà ní location ìbí ẹ̀yin lẹ direct fi mi ò mọ̀ mo ṣáà pé bàbá Ìjẹ̀ṣà wà mí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀gbẹ́ni Allen Onyema tí ó jẹ́ alága iléeṣẹ́ ọkọ̀ òfurufú Airbus ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti máa gbé ní ìṣọ̀kan kí wọ́n má ṣe ní lọ́kàn láti yapa wípé nínú ìṣọ̀kan ni orílẹ̀-èdè fi lè dàgbà. bàbá náà ló ń bá àwọn ènìyàn tí wọ́n wọ ọkọ̀ òfurufú rẹ̀ sọ̀rọ̀ láti Èkó sí Àbújá sọ̀rọ̀ wípé ìṣọ̀kan àti ìfẹ́ òun ló lè gbé orílẹ̀-èdè lékè. Nigeria is all of us. The bigger Nigeria is the best thing ever that can happen to Nigeria. We don't need to balkanize this country. You don't know what you've got having this nation called Nigeria. Our diversity should be our strength. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin Kẹ́misọ́lá Ògúnníyì tí ó jẹ́ ọ̀kan nínú àwọn afurasí tí wọ́n mú lásìkò ìfẹ̀hónúhàn EndSARS ti bímọ sínú àhámọ́. Kẹ́misọ́lá ló sọ wípé òun kò ṣe ẹ̀ṣẹ̀ kankan o oògùn lòún fẹ́ lọ rà tí ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá fi kó òun pẹ̀lú àwọn afurasí tí wọ́n sọ wípé wọ́n dáná sun àgọ́ ọlọ́pàá. ní báyìí Kẹ́misọ́lá Ògúnníyì ti bímọ sínú àhámọ́.
ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ nínú àwọn ènìyàn ni wọ́n ti ń sọ nípa aránṣọ kan eléyìí tí ó gbé ẹ̀rọ aránṣọ rẹ̀ wọnú ọkọ̀ bàálù. Àwọn kan sọ wípé irúfẹ́ aránṣọ náà kò lè já oníbàárà rẹ̀ kulẹ̀ rárá, nígbà tí àwọn kan sọ wípé ó ṣeé ṣe kẹ́ni tí ó gbẹ́ láṣọ láti rán fún òun máa dúró dè ní pápákọ̀ òfurufú. Ju gbogbo rẹ̀ lọ, fọ́nrán apanilẹ́rìí yìí níbi tí ọkùnrin kan tí ó ti gbé ẹ̀rọ aránṣọ rẹ̀ wọnú ọkọ̀ òfurufú tó sì sọ di ṣọ́ọ̀bù ìránṣọ rẹ̀ olóńjàràn ìràn lórí ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike ti sọ wípé òun yóò gbé àbá tí ó tako ìdárọ́kiri dìde. Òun yóò sì gbé àbá náà lọ sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers fún ìjíròrò ní ojúnà àti dáàbòbò ìpínlẹ̀ Rivers. Ní nọ́mbà alákọ̀ọ́kọ́ aya gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Kafayat Oyetola ti ṣíwájú àwọn obìnrin tí wọ́n tó 700 láti gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà fún ààbò tó péye, àlàáfíà àti ìfẹ́ tó ń ti ìṣọ̀kan kó lè máa jọba síwájú àti síwájú sí i. Kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ wa mẹ́wàá tí àsìkò yìí. Ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn. Orúkọ tèmi ni Ṣògorẹ́nìkejì Àbíọ́nà.